ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán according to the time tá a bá bá yín. Ọba òkè májà ṣàṣìṣọ, ọba òkè májà rìn fẹsẹ̀ sín. Àwọn alátẹ̀lé, àwọn òtẹ̀lé èèyàn, àwọn ọmọ ẹ̀yìn wọ́n mà ti ṣàkóbá fún Ràúfù Arẹ́gbẹ́ṣọlá. Ẹ gbọ́ kí ni wọ́n ṣe? Ta ni ń jẹ́ ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá, gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀, tó tún jẹ́ wọléwọ̀de fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí ẹ bọ́ bí ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Fídíò ẹ wà níbí, ẹ̀rí ń bẹ ń bí, ẹ̀rí máa jẹ́ mi ìṣó. Tá a bá ń sọ fún yín wípé ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé olóṣèlú ní apariwo orílẹ̀-èdè Yorùbá tẹ́ ẹ kọ̀ tẹ́ ní rárá o, ẹ láti wòye torí èlé ló tí wọ́n fún yín séǹgìn. Ẹ bọ́ bí ẹ wá gbọ́ o. Àmọ́ bí sùúrù bá ti pàdídà tó bá di ohun tí ń lájá, ó yẹ ká lè fura. Ẹ gbọ́ ohun tó bá mú kírú ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá kó wojú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tí ó mú kí Tinubu sọ pé ó dáa, ó kun bí tó ń rè, ó kun bó ṣe fẹ́ tọ̀ ọ́. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan bẹ. Ràúfù Arẹ́gbẹ́ṣọlá tẹnubọ̀rọ̀, ó tún pẹpẹ àṣírí. Báwo la ṣe ṣe tí Tinubu fi débẹ̀? Ọ̀nà wo la gbà tá a fi débẹ̀? Ṣó ẹ̀tọ́ wa ni àbí kì í ṣẹ̀tọ́ wa? Ẹ wá gbọ́ gbogbo ẹ̀ lórí ètò. Ẹ̀rí ń bẹ máa jẹ́ mi ìṣó. Kí ló sì fàdí ọ̀rọ̀? Kí ló wá tàn mọ́lẹ̀ sí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ fi túká òun lẹ̀ ń wòye? Bí ọ̀gbẹ́ni tó ń pè ní Abubakar Atiku bó ṣe lọ ṣèbẹ̀wò sí Arẹ́gbẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun, kí ló bá lọ, kí ló bá bọ̀? Ẹ máa bọ̀, ẹ wá gbọ́ gbogbo ẹ̀ lórí ètò. Bí mo ṣe ń sọ̀rọ̀ ní máa mú fi àwòrán ẹ̀ hàn yín, àwọn àwòrán ẹ̀ lẹ́ ń wòye. Bó ṣe débẹ̀, bó bá yá wíwá gbé fídíò ẹ̀ wá gangan, ẹ gbọ́ nǹkan tí wọ́n jọ sọ. Léyìí tó mú tógun wọnú ayé Arẹ́gbẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ báyìí. Ṣebí Arẹ́gbẹ́ṣọlá, Yorùbá ní odò tó bá mọ orísun ẹ̀, tó bá gbàgbé orísun ẹ̀, odò ọ̀hún gbọ́dọ̀ gbẹ. Ẹ má gbàgbé, bẹ́ẹ̀ bá gbàgbé àwa rántí. Arẹ́gbẹ́ṣọlá bá Tinubu ṣe kọmíṣánná láti 1999 sí 2007 àbí 6 ni wọ́n kúrò ńbẹ̀. Kó tó lọ gbé àga ààbò nípínlẹ̀ Ọ̀ṣun, léyìí tó jẹ́ pé ó lulẹ̀. Bóyá lẹ́ẹ̀kejì ó wọlé ni wọ́n gba dànù, ṣùgbọ́n aṣíwájú yìí ó dúró títí tó fi gba mándéètì ẹ̀ padà, tó fi ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fódìdí ọdún 8. Lẹ́yìn èyí ó tún padà wàá bá Bọ́lá ọmọ Fúlàní Muhammadu Buhari, ọba àṣejọba ọdún 4 gẹ́gẹ́ bí Minister for Interior. Gbogbo ìgbà tá à ń sọ̀rọ̀ yìí, ìgbà tó wà Arẹ́gbẹ́ wà ń bẹ̀ láti ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Yorùbá. Ìwọ̀n dá aṣọ kàkà bẹ́ẹ̀ ẹ̀tàn ni wọ́n tàn ran Yorùbá. Kàkà bẹ́ẹ̀ ẹ̀tàn ni wọ́n ń tàn wá. Ní pé ká má wọ́rì, kò ní séwu báwọn bá ti dórí àlééfà, eré báyìí ni ó ṣe. Tí wọ́n jọ dì í, tí wọ́n jọ pa àtàṣíwájú. Aṣíwájú jẹ́ ẹni tó ń sọ fún àwọn èèyàn, wọ́n gbìyànjú àti mú fídíò ẹ̀ wá nínú ètò Yẹ Káàbọ̀ bẹ́ẹ̀ ṣe wọlé. Níbi tó ti ń kéde fún àwọn èèyàn, tó ti ń bá àwọn akẹgbẹ́ ẹ̀ sọ̀rọ̀ lórí pé aṣíwájú máa di ààrẹ lọ́dún 2023 tó sì padà dé. Ṣùgbọ́n àṣírí ti tú báyìí, ọkọ̀ ti gbà àárín wọn kọjá. Irú mọ́tò wo ló gbà àárín wọn kọjá? Báwo ni wọ́n ṣe rìn? Gbogbo ẹ̀ ni wọ́n gbé wá àpapọ̀ ní bíi bàbá ìṣùwà. Àmọ́ ẹ̀yin ẹ máa fẹ̀mí tẹ̀lé mi. Ibo mò ń lọ gangan ni wípé àwa Yorùbá
torí a ti rí ní ìsìn wípé àwọn bàbá wa tí wọ́n ń pariwo Yorùbá nation tẹ́lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo wọ́n Nàìjíríà tẹ́ fi mọ̀ wípé tọmọ Yorùbá nígbà míì tí wọ́n bá ní ọ máa lọ tètè tún rò lẹ́ẹ̀kejì pé mò ń lọ àbọ̀ lọ rí i pé o ti jẹ́ o ti dénú rí i pé o ti jẹ́ o ti bára rẹ̀ dọ́gba o ti tẹ́ ọ lọ́rùn kó o tó gbégbèsè ẹ wúru Arẹ́gbẹ́ṣọlá ẹ wúru Bọ́lá Ahmed Tinubu ohun tí èèyàn bá gbìn ní ọkà èèyàn nígbà lùbọ́sà kówó ẹ̀fọ́ ohunkóhun tí ẹ̀dá bá gbìn lónìí ní òhù bọ́ bá dọ̀la òtítọ́ korò Aṣíwájú Bọ́lá Ahmed jẹ́ gómìnà nípínlẹ̀ Èkó láàrin ọdún 1999 nígbà tí Abubakar Atiku àbíkẹ́ à ń pè yìí tóun jẹ́ vice president fún olóyè Àrẹ̀mú Ọbásanjọ́ bí wọ́n ṣe dì í bí wọ́n ṣe ṣe tátìkù yìí fi gbógun ti ìran Yorùbá lọ́ndà tá a mọ̀ tí Ọbásanjọ́ náà tóun náà tó fókọ̀sì àwọn nọ́ọ̀tì tó ń ṣe ohun gbogbo tó dáa síbẹ̀ torí pé àwọn ni wọ́n fà á wọlé lẹ́yìn tó bọ́ lẹ́wọ̀n tọ́lọ́ torí kó o lọ yọ táwọn alálẹ̀ Yorùbá kó o yọ kó lè bá àwa tú ìran Yorùbá lẹ̀ ṣùgbọ́n tó kùnú. Aṣíwájú Bọ́lá Ahmed ló kọ́kọ́ fa Àtíkù lókè lábẹ́ ìṣèjọba AD kọ́nu pé kó wá ṣe pírẹ́sídẹ́ǹtì kò rí ṣe ó lulẹ̀ wọ́n tún bọ́ sẹ́gbẹ́ míì ó tún lulẹ̀ títí dìran èyí ó tún padà sí PDP ẹ̀ ó tún lulẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ báyìí báwo ni wọ́n ṣe rìn tí wọ́n fi bára àwọn ibi tí wọ́n dé nígbà tí àwọn kan sì wà tí wọ́n sì tún tẹ̀lé àwọn èèyàn yìí níbi tí wọ́n ẹ wo bọ́n ṣe ń pa wọ́n nípínlẹ̀ Ondo ẹ wo bọ́n ṣe ń gbé wọn níwòyí ìjẹta wọ́n lọ wọ ṣọ́ọ̀ṣì jọ Monday wọ́n wọ ṣọ́ọ̀ṣì wọ́n sì kó àwọn Deeper Life member níbo la mọ̀ pé wọ́n wà báyìí ṣé wọ́n ti rí wọn bẹ́ẹ̀ a sì ń sáré tẹ̀lé wọn ẹ wo èrò lẹ́yìn Àtíkù àtàrẹ́gbẹ́ náà tó jẹ́ security tí wọ́n ní ológbò tó máa pa màálùú gbogbo ayé ni orí ẹ wò kò sásìkò lọ títí ẹ jẹ́ fún yín ní fídíò díẹ̀ wò nínú àwọn fídíò tí mo kó wá kí n wá máa lọ ń bá padà dé ẹ tún gbọ́ díẹ̀ sí i.
ráyé àbẹ́ẹ̀ ráyé, ẹ rí bí wọ́n ṣe pe Àtíkù wọlé. Àtíkù kẹ̀dẹ̀rẹ́ kì í ṣèpè, kò lè dààrẹ Nàìjíríà. bọ́tí ẹ̀fẹ́ di 2027 bógo ṣe ń jẹ́ tọlọ́run, ìran Yorùbá ó ti bọ̀, á ti dé kókó kan tó lápẹẹrẹ. bẹ́ẹ̀ ni a ní bá wọn sìnrú mọ́. gbogbo ẹ̀yin tẹ́ ń pè tó pé àmì òní ẹ̀yin olóṣèlú ẹ má ṣe ìdẹ́nìkẹ́ni lọ́wọ́, ẹ polongo ẹ̀ síbi ohun yìí. àmọ́ bó ṣe tèmi àti ìdílé tèmi, èmi ò ní bá yín polongo. torí olóṣèlú lèmi náà ń gbà kan mo ti ṣe é rí, wọn ò rérè ń bẹ̀. bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá mi pín, ẹ bá mi pín o. ẹ̀yin èrò òwòrán ẹ ti ṣàkóbá fún rẹfirí báyìí. títí ìgbà míì tá a tún pàdé, ẹ ṣé mo dúpẹ́, ó dàbọ̀.